ọgbọ́n kọ́ lọ́lá ẹnu rí bá gbárùkù tè ní ń dàn kan wò tí bọ́ sí déédéé o ẹjá máa gbàdúrà bá ti ń jáde bá ti ń wọlé wípé ìjáde wa ò ní méwu dání wàhálà àti ìdààmú kéré ó tóbi kò ní mọ̀nà ẹ̀dẹ́ wa ọlọ́run yóò máa tọ́ ìṣiṣẹ́ wa àkàndọ̀rọ̀ ẹ̀kùnkùn ló kọ tèmi àjàó àró awíkòǹkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá bọ́ màmá pé kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe òní tún dé ọjọ́ míì tuntun nílé ayé wa mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé níbikíbi táfẹ́fẹ́ kínní ń fẹ́ dé mo gbàdúrà wípé ikú ò ní pa yín ikú ò ní pa wá àìsàn ò ní ṣe wá légbodò lágbára ọlọ́run àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dégbéra lórí ètò yìí ètò wa ojú abẹ fún tòní náà la tún ṣe bí eré bí àwàdà tá a tún bọ́ sí níbi tá a ti mọ̀ sọ̀rọ̀ yànnàná àwọn kókó kọ̀ọ̀kan tó jáde nínú ìwé ìròyìn ojoojúmọ́ tilẹ̀ wa fún tòní pẹ̀lú ògo ọlọ́run ẹyẹ kì í fapá kan fò èmi àti olùkú mi ẹnìkejì mi. Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mò ń jẹ ọ nínú ipa kọmídà ẹ gbádùn wa jọba lónìí. lágbára ọlọ́run ibi pẹlẹbẹ la ti mọ̀lẹ́ jẹ ibi tó bá ti wà gan ká ti mú jẹ lónìí ọ̀pọ̀lọpọ̀ ròyìn ló ṣe ni ní mọ̀ọ́kàmọ́ wí eléyìí tí mo fẹ́ ká fi bẹ̀rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Àkúrẹ́ ìpínlẹ̀ Oǹdó níbi tí wọ́n ti ní arákùnrin kan ó sọnù lóòtẹ́ẹ̀lì kàyéfì bẹ̀rẹ̀ ó nìkan kọ́ lọ́lọ́jì sóòtẹ́ẹ̀lì àwọn tí wọ́n jọ wá fún ìdánilẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ 28 lélẹ̀ tó túmọ̀ sí pé kò ṣeé ṣe kó mọ́ ní ẹni tí wọ́n jọ máa sọ̀rọ̀ ńbẹ̀ bọ́yọ́jọ́ 3 ni wọ́n ní wọn ó lò bọ́yọ́jọ́ tó kẹ́yìn ni wọn ò rárákùnrin mọ́ ẹrù rẹ̀ sì wà nù hòtẹ́ẹ̀lì kí la lè pé ń tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Awíkonko ọ̀rọ̀ ń ṣe ní àwa o kódà ọjọ́ lè tó bomi tútù síyàn lọ́kàn ṣùgbọ́n ẹ̀kọ́ bíi 2-3 wà ń bẹ àti àkíyèsí àwọn àjọ yìí láwọn ẹgbẹ́ tí ọ̀rọ̀ gbọ̀kú lè jọba not governmental organization ni wọ́n ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀wọ̀ lárákùnrin tiwa Ọlálóyè Ọlátúndé igbákejì olùkọ́ àgbà iléèwé gíga ni vice principal pé ká tó fi mọ̀ kó mọ̀ kò sí ní tó burú ń bẹ̀ bóyá àwọn NGO náà ní ọ̀sán gbowó wọn àwọn ní ó gbé bùkátà oúnjẹ ilégbèé torí lọ́jọ́ tó gbẹ̀yìn tàbí kọ́ dàbí ẹni pé wọ́n ti sanwó fún wọn torí ní hòtẹ́ẹ̀lì kálukú ní sanwó tiẹ̀ òun ò tí ì wá sanwó tiẹ̀ lọ́jọ́ kan fúnra. ní ọjọ́ 24 oṣù tá lò ní ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta tó kí tó wọn parí gbogbo yẹn wá ń tọ́ bọ̀wé lórí tábìlì àwọn náà tó fẹ́ lọ bá àwọn tó ṣagbátẹrù pé sáàsì dáadáa sátẹ́ lọ́rùn àwọn 58 méjìdínlọ́gọ́ta pé sẹ́ẹ̀sì dáadáa wọ́n á rí pé àlàfo kan wà nílẹ̀ tí ò tí ì sáyìn tiẹ̀ tẹ́lẹ̀ kò tí ì buwọ́lù ẹ wá wò inú ìwádìí wa fi léde pé ọjọ́ 3 ni wọ́n fi rí ṣùgbọ́n ibi tí a ti lè máa pẹ̀kẹ́lù rọ́ léṣe ọlọ́pàá ni pé ẹni tí wọ́n rí lọ́jọ́ 3 sí àti bọ́ọ̀ta ni wọ́n rí ni àbí àti wọlé. ìlú ilé ìtura yẹn ṣé wọ́n ní CCTV camera. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó jẹ́ kókó rẹ̀ torí pé nígbà tí wọn ò rọ́kùnrin wọ́n fi tó àwọn tó ṣe agbátẹrù ètò yìí wọ́n fi tó wọn létí. àwọn níwẹ̀ ẹgbẹ́ ẹrù ẹ̀ bọ́ta o kọ́mọ̀dé pé owó tó máa lékún o kó wọ́n máa lé. ṣùgbọ́n níjọ́ kejì tọ́jọ́ ọjọ́ ìsinmi àbúrò ọkùnrin tó jẹ́ gbákejì olùkọ́ àgbà yìí ọwá òun wá sí hòtẹ́ẹ̀lì ẹ̀gbọ́n mi tó sùn bí àárí o. akọ̀dọ́wọ̀ látàkúrẹ́ o tó lè tura Àkúrẹ́ lọ́wà bí àárí o ẹ̀rù àyà wọn ní àyàjá wọn bí wọ́n ṣe wí wọ́n láti pe àwọn alágbàtẹrù pé ẹ padà wá o kẹ́ ẹ wá lọ sọ́dọ̀ ọlọ́pàá o àwọn yẹn àwọn náà gbégbèsè wọn ò gbégbèsè bóyá ibi tí wọ́n wà ló jìnnà o ní wọ́n fi ní wọn gbégbèsè yìí o bóyá wọ́n sì ń gbé ọ̀ràn sórí ara wọn ni o tàbí àìlákàkọ́ gbégbégbé bọ́ọ̀ bá ti pariwo wọn gbèsè kúlé rẹ̀ òye tó lè mọ̀ iye wọn ó ṣeé ṣe káwọn mọ̀ lákàkún kí wọ́n ò gbé àgbà tí ì ṣe bébì tí ì sọmọ yìí dìke. pé wọ́n ó rí ọjà rí. bọ́ ẹni ẹlẹ́ni rìn lọ ni tó bá jóbìnrin náà ìsìn wá lọ́dọ̀ ọkùnrin ni ẹ wá sí. bó sì jọkùnrin wọn lè pé. ìgbọ́yọ̀ sábàbò lọ. torí pé àwọn nǹkan náà ṣèyàn kàyéfì lóòótọ́ ó dàbí oyún inú aboyún tá a lè ṣàlàyé báwo ló ṣe ń ṣe. bẹ́ẹ̀ni bó bá ló fèsì ẹgbẹ́ kan á sọ pé bẹ́ẹ̀ náà ni á mọ̀ pé kọ́rọ̀ra náà ni. bó bá ní ipa rẹ̀ lọ́wọ́ ẹlẹ́gbẹ́ ọ̀hún. èèyàn mọ̀ pé kọ́ sàmú mọ́ra bí ṣe máa ń sàwọn èèyàn tó síwájú ẹ̀ náà nìyẹn. ìdí ni pé oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ o. lóòótọ́ a lè sọ wípé ilé ìtura ẹni wọ́n ti fi nǹkan ṣe.
kò sí ìsẹ́rì. kò sí ìsẹ́rì kankan tó fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan ẹ̀ ni wọ́n bá nu yàrá tó sùn sí ó dàbí ẹni pé wọ́n ní easy access láti wọlé síbẹ̀ wọ́n páàkì gbogbo ẹrù ẹ̀ wọ́n kó sí yàrá ìsọ nǹkan lọ́jọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí géńdé ìyẹn a máa fẹ́ fòkò kan pẹyẹ méjì kó má jẹ́ pé nǹkan kan lọ́rọ̀ sí lọ́rọ̀ lẹ́sẹ̀ bóyá ń gbà tó ti mọ̀ pé àwọn ní ìdánilẹ́kọ̀ọ́ lákúrẹ́ bóyá ó ti lólùkù lákúrẹ́ tó ti sọ fún pé bí n bá ti dé tàbáwọn ọ̀rẹ́ ń bẹ̀ torí ìdánilẹ́kọ̀ọ́ yìí ó jẹ́ kó fẹ́ yé wa gba ọ̀nà ibì kan pé kì í ṣe ọ̀wọ̀ ní gbogbo àwọn akópa ti wá ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo ìpínlẹ̀ Ondo ni wọ́n ti wá ní sọ̀rí bóyá ò nìkan ló wá látọ̀wọ̀ bóyá pé méjì tó wá látọ̀wọ̀ ó lè má ní ọ̀rẹ́ láàrin àwọn tán jọ wá ó ṣeé ṣe bẹ́ẹ̀ kó wá wò ó pé kí n forí ọ̀fẹ́ wíwá sí àyín kí n wá ọ̀rẹ́ mi tí ń bẹ lákùrẹ́ ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́ tí ò lè padà mọ́. ó ṣeé ṣe àmọ́ nǹkan kan tí mo fẹ́ rọ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní pápá jùlọ eléyìí tó ń rí sí ìwádìí ìjínigbé anti-kidnapping unit kí wọ́n tẹpá mọ́ ìwádìí wọn ọ̀hún wọ́n má sì fi òkò kan lẹ̀ láì yíwò wọ́n má fi ìgbésẹ̀ kan lẹ̀ láì gbé kí wọ́n má sì fọkàn síbì kan jùjù kí wọ́n nà yẹ wọn yíká torí pé àwọn tí wọ́n sọ pé wọ́n arrest nípa pé wọ́n rárá pé ó ṣeé ṣe kó wá jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìṣúra yìí náà ni àwọn náà ni ọmọ ni ó jẹ jù ó ṣeé ṣe kó jẹ́ ẹni tó wà ní kántà ẹni tó wà ní kántà tí ò lè sọ fẹ́ni tí ń kọjá lọ wípé kí ló fẹ́ lọ sí kò tó bẹ́ẹ̀ géńdé ọlọ́run kò láṣẹ rẹ̀ àǹtí ẹjọ́ ọbùnà ti ń ta nǹkan kan ládùúgbò yóò ṣe é ṣe kó jẹ́ kóun fẹ́ lọ ra nǹkan bẹ́ẹ̀ni kọ́lọ́mọjà pàdé kó jíjẹ ẹni tí ó fi tiẹ̀ kó bá ní kọ́lọ́mọjà bá wọn pàdé oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ eléyìí tá à ń sọ yìí kò sẹ́ni tó sọ wípé sakata para tàbí báyìí kàṣá bó ṣe rí gangan lélẹ́yìí gbogbo akàn ń ro àrò padà sẹ́yìn náà ni pé tá a bá ro gbabí a tún lè padà rúgba bí òun náà ni àkíyèsí tèmi ṣe torí tó máa mú géńdé ọlọ́run kúrò nínú ilé ìtura. igbákejì olùkọ́ àgbà. tábà fẹ́ sọ wípé bóyá èèyàn dọ́gbọ́n sá lọ kọ́mọ̀ bá sanwó ni kò ní jó didi ọjọ́ mẹ́ta tí wọ́n lò ń bẹ̀ ni ó fi sá lọ. ká ní bí ọjọ́ tán fẹ́ parí o lè dọ́gbọ́n yẹ̀bá kó sá lọ àti pàápàá kí ni ó sá lọ fún. kódà ètò ìnáwó ọ̀gán àwọn tó ṣagbátẹrù àjọ tí ọ̀rọ̀ gbọ̀kú lè jọba ètò ṣagbátẹrù àwọn ló ń gbọ́ bùkátà rẹ̀. àwọn náà ló máa gbọ́ àwọn ni. ṣùgbọ́n tí ó mọ nǹkan tí mo ṣàkíyèsí ń bẹ̀ ò ní pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti fún kálukú lówó tí yóò ná tí ọmọ san tiẹ̀ lọ́tọ̀ tí ọmọ tó jẹ́ pé kálukú ló máa dáhùn fún rẹ̀ ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé àti pé kankan fọwọ́ sí náà ni. àìléyàn tẹ́ pé yóò jọ wá látàkùrẹ́ ọ̀hún tẹ́ pé ó ṣeé ṣe bí àbá ti wá láti ọ̀wọ̀ látọ̀wọ̀ ló ṣe pé nínú rẹ̀ lójú di àná má dàrú torí pé tán bá pé méjì nù yàrá tàbí tán bá pé méjì tán jọ wá ó ṣeé ṣe kó sọ bẹ́ẹ̀ ni mo rẹ́ ní kejì mi lónìí o bẹ́ẹ̀ni ilé ó jẹ́ kí wọ́n ti ṣàkíyèsí pé ọkùnrin yìí ìrìn ó ti ta sí agẹrẹ bóyá ọ̀rọ̀ wọn ọba tètè. ìbá tètè ní ojútùú ìbá ti ta kókó bèbí ń ta ẹsẹ̀ máa lọ gba bí lọ gba bẹ́ẹ̀ o. síbẹ̀síbẹ̀ kí lè ṣe ọlọ́pàá kí wọ́n tanná wádìí ọ̀rọ̀ ọ̀hún délẹ̀. àwọn tó wà ní gbọ̀nù láti tètè rí ojútùú sọ̀rọ̀ ọ̀hún àwọn méjì náà ni ilé ìtura àti iléeṣẹ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ sì ni eléyìí tó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo èèyàn pátá ká má jẹ àná má dàrú tí àwọn èèyàn wa bá sì ti pè wá lẹ́ẹ̀kan ká máa sáré gbé torí pé adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́ yẹ bí wọ́n bá sọ̀rọ̀ nìkan ni wọ́n máa rí wá o bẹ́ẹ̀ni bí ọ̀bà rí bẹ́ẹ̀ tí bá ń dájọ́ pé ń dé lọ́la tí ò dé lóṣù kan tí ò dé tẹ́lẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta ìjọ tí wọ́n bá palẹ̀ rẹ̀ mọ́ wọ́n rò pé bí ṣe máa ṣe ni. Yorùbá níbi tí bẹ́ẹ̀ ní ṣe kì í jẹ́ ká mọ ọjọ́ tàbí kó padà kú. bẹ́ẹ̀ ni. ẹni tí à ń gbìyànjú àti sọ òun náà ni wípé Ọlọ́run Elédùmarè ní máa ń tọ́ ṣiṣẹ́ ẹ̀dá o ìṣẹ́jú kan péré ló sì wà láàrin ikú àti ìyè jẹ́ ń sáré lọ jẹ́ ń sáré débẹ̀ kò ní pẹ́ mi kíákíá náà ni ń ṣe iná lọ̀pọ̀ èèyàn fi sọnù títí dòní tá a padà rí wọn mọ́ Ọlọ́run ó ṣe arákùnrin yìí ní rere bọ́lọ́run bá wá ṣe ní rere Ọlọ́run ó ṣe láàyè torí ká ní tìjínigbé ni ó ṣeé ṣe káwọn tó jí gbé ó ti sọ wípé owó la fẹ́ fi kíní ìpa o ẹjẹ́ àpà àwọn ẹbí ẹ̀ kàn mú iye báyìí wá kàn mú iye báyìí wá tó bá jọ ọmọ kékeré ni á pè torí pé ó kéré kò lè mọ ibi tí ń lọ bọ́yọ̀ sọnù síbì kan géńdé Ọlọ́run odidi vice principal kéèyàn tó jẹ́ vice principal yóò ti lọ́jọ́ lórí díẹ̀ tó bá sì ti lọ́jọ́ lórí díẹ̀ ó yẹ kó mọ ìgbésẹ̀ tó máa gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ní o lè sábàbí lè jẹ́ kó bónílé ńlé kọ́lọ́ ń dárí jẹni ọkọ mi ò sí nílé ẹ máa bọ̀ kò sí pírọ́blẹ́mù
torí pé wọ́n bóyá jọ lọ olùkọ́ni àgbà. tán ti jọ pàdé níbi ìdánilẹ́kọ̀ọ́ kan. irú ètí ẹ̀ pọ́n tó pọ́n pọ̀ yìí. ọkọ mi ìgbélé. ìgbélé kọ̀ráyìn tèmi lóde lójijì. ní ta wá rò wà á bá bẹ́ẹ̀ bọ́. àbá náà ni o. àbá náà ni o àwọn sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí o. bẹ́ẹ̀ sì ni àbá ní dòótọ́. ojú ni ìjádà. arọ́lẹ́sẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn gbé kán dákúndábọ̀ wọ́n tan náà wádìí ẹ̀ púpọ̀ kí wọ́n tan náà dáadáa. ntí yóò ṣe wọ́n láǹfààní tí yóò ṣe wọ́n lóore púpọ̀ kánílé ìtura yìí wọ́n ní CCTV kámẹ́rà tó sì ṣiṣẹ́ dáadáa. bí wọ́n bá kọ̀ gan tí wọn ò ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkùnrin lásán ó lè júwe ibi tó dé ìrìn tó rìn kan yìí. táwọn ọlọ́pàá bá fẹ́ track. ìpè tó pè kan yìí. tó dé kan yìí. bẹ́ẹ̀ ni torí ẹlòmíì tí ó pè gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ bí ọkùnrin. bẹ́ẹ̀ni iṣẹ́ ọlọ́pàá láti wádìí. àwọn nìkan ni wọ́n sì ní authorization láti lọ sí telecommunication office pé ọ̀rọ̀ tẹ́ni sọ nọ́mbà yìí àfẹ́mọ́ mi at least àbúrò ẹ̀ tó ṣàwà dandan ni kó ní nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ ìgbésẹ̀ wo náà ti gbé wọ́n ní láti track nọ́mbà yẹn wọ́n ní láti gbóríṣiríṣi àwọn forensic test lóríṣiríṣi. ọlọ́wọ́ bá sọkùnrin láwárí. àmì o ọlọ́run lè ṣe ọlọ́pàá lọ́wọ́ ẹ já ṣe eléyìí ní gbọ́lá fún bíi kásẹ̀mí mu bàbá padà dé àtẹ̀síwájú pẹ̀lú kókó mi ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá àánú Olódùmarè ní fi sílẹ̀.